èjì rẹ̀ òkì ló gbé mi débè o. èjì rẹ̀ òkì ló gbé mi débè o. ẹ ò ní fi ìjà ṣe mọ́ lágbára ọba. afẹ́fẹ́ lele máa gbóhùn mi ròkun o. ẹ̀fùfù lele ó yá máa gbóhùn mi rọ̀ṣà. afẹ́fẹ́ lele máa gbóhùn mi ròkun. ìmí ṣe ìbà ọba Elédùmarè ọba tó dá yín sí o. kábíyèsí yágbóyájì ọkùnrin ogun alágbádá iná ẹlẹ́bùrú ìkẹ́ ọba tó bá mi déjì rẹ sí. èjì rẹ̀ òkì Táíwò àti Kẹ́hìndé aláṣẹ àti olùdarí Twinners Arts and Prints náà ni mò ń ké sí. èjì rẹ̀ òkì ẹ̀yin náà ni mò ń pè é lọ́wọ́lọ́wọ́. èjì rẹ̀ òkì ará ìsòkun ẹ̀dúnjọ́ bí ọmọ ọba wíníwíní lójú ọ̀rọ̀gún èjì wọ̀rọ̀ lójú ìyá ọbẹ̀ kìsì ìfẹ́kẹsẹ̀ fẹ́kìsì ìfẹ́kẹsẹ̀ ẹ̀yin fẹ́ sílé alákìsà ẹ̀sọ́ wọn do nígbà sọ. ẹ̀yin là ń pè ní bùnmi kí n bá ọ̀rẹ́ lé o. ó yá kí mi ń padà lẹ́yìn rẹ̀ àfijú ọmọ tí gbàdọ̀bálẹ̀ bàbá tí gbákúnlẹ̀ ìyá tó bí i lọ́mọ. ẹ̀yin là ń pè lágbórí igi rétérété. èjì rẹ̀ òkì ẹkú ọdún ẹkú ìyè èdùn eléyìí ò wá níjà ṣe mọ́ lágbára Elédùmarè ọba àdáni wáyé. ẹ jẹ́ ń sáré bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ. ọmọ Ìjẹ̀ṣà Mòdù ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ka ọmọ ẹlẹ́ni wẹlẹ. ẹ̀yin lọ́mọ olóbì kan ọ̀wọ́wọ́ ti wọ́. ọmọ wa ọmọ òbò òkúnrẹ́ mi. ọmọ olóbì kan ọ̀wọ̀wọ̀ ti wọ̀ òbí tó gbó àwọ̀sápò bàbá tiyín èyí tí ò gbó àwọ̀sẹ́kùlẹ̀ bàbá tiyín ẹ̀rọ burúkú àfijẹ́. ẹ̀yin lọ́mọ Ìjẹ̀ṣà Mòdù ọmọ olóbì ìṣẹ́ndínlógún ọmọ olóbì ìṣẹ̀fà olóbì ìṣẹ̀jẹ̀ olóbì ìṣẹ́ndínlógún ọmọ obìnrin gbẹ̀dú. Ìjẹ̀ṣà òdìrí ìsánárí ilé lẹ́rọ wa ti múná roko nílé àwọn bàbá tó bí yín lọ́mọ. ẹ ò ní fọdún eléyìí sá àṣemọ lágbára Elédùmarè ọba àdáni wáyé. orógbó ló ní ẹgbó kẹ gbogbogbò bí olúgbó ti rí gbó kẹ gbogbogbò bí olúgbó ti rí gbó kẹ gbó bí àwọn àgbà kan bí wọ́n ti ń gbó nílé àwọn bàbá tó bí yín lọ́mọ. bó bá ń pẹ́ ta ló ń fọhùn ẹ máa lé mi aya yín náà ní Orente'Classic alága Orente'Classic akéwì náà ni èmi ń sọ pé yóò mọ ọbẹ̀ níbẹ̀ sùn àtẹ̀lẹsẹ̀ abẹ́nàwó. gbogbo ẹ tó bá ní ẹ mọ́ bọ̀ lẹ́yìn ò ní dé bá lé ẹ ò ní fọdún èyí sáà ṣe mọ́.